tó ó ti gbàù báyìí. Ṣé bẹ́ẹ̀ ni kò kàn yín? Àgúnlá àgúntẹ̀tẹ̀ ó ti wá kàn wọ́n náà báyìí. Ṣé ẹ ti gbọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá? Ẹ farabalẹ̀ wá gbọ́, ṣé ìròyìn ayọ̀ ni kí n pè é àbí ìròyìn burúkú? Wọ́n ti jí Emir gbé. Emir Lóbo, ẹ farabalẹ̀ gbogbo ẹ̀ lẹ́gbọ́ pẹ̀lú fídíò ẹ̀. Ó bẹ báyìí, ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni, kò tíì pẹ́ rárá. Là ní káwa ó sáré wá ṣòfófó ẹ̀ fún yín. Káwọn ọba wa náà ó lè múra lẹ̀. Gbogbo ẹ̀yin ọba tẹ́ ẹ sọ pé kankan à ń pariwo òmìnira pé dandan a fẹ́ lọ, à ń pariwo ààbò orílẹ̀-èdè Yorùbá, ẹni ọ̀kàn yín ó ti kàn wọ́n báyìí. Ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ Saheed Òṣùpá. Ó ní ẹ tún sáré ikú nàgbànàgbàn. Ó déwájú ilé ẹkùn ó kígbe, ẹ jọ̀wọ́ ẹ gbà mí o, kọ́lọ́dẹ má pa mí. Bọ́lọ́dẹ bá pa mí ọ̀rẹ́ yìí, ìpà ń pa bàrà wọn pagbá. Pé ìpà tá a pa bàrà bẹ́ẹ̀ là á pagbá. Ìwọ ẹkùn, ìwọ lolórí wa. Bọ́lọ́dẹ bá rí ẹ yóò sá. Ọba gbà mí sọ́dọ̀ ẹkùn ní ń bo. Ìwọ kẹ̀ òun sọ́lọ́dẹ tá lọ lọ́dẹ ọ̀hún. Ọkọ̀ọ̀kọ̀ gba ìtúlẹ̀. Àmọ́ àìgbẹ́túlẹ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún. Ọlọ́dẹ bá mú ọfà ọ̀tá pa. Ó di déédéé ẹtu, ó sì pa ẹtu. Ọlọ́dẹ gbẹ́tu délé. Nígbà tí wọ́n máa pọ ẹtu, tí wọ́n gé ẹtu, egungun ẹtu lọ́lọ́dẹ bá fi ṣe ọfà míì. Ìgbà tó máa padà wọ̀gbẹ́, ẹkùn ló kọ́kọ́ rí. Àfi ìpawò egungun ẹtu ọjọ́ sí òun lọ pa kìnìún, ìyẹn ẹkùn. Ṣọ́tán àbí òtán? Emir Sokoto, Kaduna, Kàfàǹṣàbí yòówù tẹ́ ẹ̀ bá ti wá. Nígbà tá à ń pariwo láti ilẹ̀ pẹ̀pẹ̀ pé tó àwọn karambà ní èèyàn tó wọ̀lú yìí lórúkọ ìsìláàmù ni, ẹlẹ́sìn wa ni, ẹbẹ́ ẹlẹ́lẹ́sìn wọn níyìn ni wọ́n, ọmọ ìyá yín nínú ẹ̀sìn ìsìláàmù. Ọ̀tán àbí ọ̀tán, wọ́n ti palẹ̀ Emir mọ́. Ẹ̀yin Yorùbá, gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá, ẹ̀yin ọba wa tó, ṣé kí n sọ pé kẹ́yin náà kú múra lẹ̀ ni? Ẹ kú mọ̀ pé sàn báyìí láàárín ajínimú ní pẹ̀kọ̀ọ̀rọ̀. Èmi ò ní fọwọ́ bo tọ́rọ́ lójú kí n pè náírà kan fún yín. Wọ́n sọ ọ́ ni. Bẹ́ẹ̀ ni, ẹnu yín ni mo ti gbà á. Ẹ̀yin lẹ kọ́ wa bá a ṣe sọ pé kò nílò bá à ń fọwọ́ bo irọ́ lójú fún wa. Ẹ̀yin bàbá yìí, bó o lẹ́sẹ̀ ṣetán ní jẹ́yin náà pé. Nígbà tẹ́ ẹ̀ bá ti lè dáàbò adìrẹ tí ò lè ràgàbọ́ ọmọ ẹ̀, kí kọ̀lọ̀kọ̀lọ̀ má gbé, kọ̀lọ̀kọ̀lọ̀ ó gbà padà gbádìẹ òun náà ni. Tẹ́ ẹ̀ bá ti lè àgàbò wá, kọ̀lọ̀kọ̀lọ̀ ń bọ̀ o. Àwọn báńdíìtì, àwọn Boko Haram, wọ́n ti ń jí Emir náà gbé. Péra bá pin, èso pin, kẹ́tẹ́kẹ́tẹ́ kú, èso pin. Níbo la máa bọ́rọ̀ yìí dé? Ẹ wo bí fídíò ẹ̀ ń bẹ ń bí. Ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ ní pápápá. Ọ̀yá, ẹ lọ bá mi wo fídíò. Mò ń bọ̀, mi ò tíì dé. Hello, dear viewers. Earlier today, shocking reports emerged from Sokoto State. Armed bandits carried out an audacious attack, abducting several prominent Islamic leaders, including emirs and other respected clerics. This incident has left the entire community in shock, and even the Sultan of Sokoto himself has expressed deep concern over the situation. Sokoto, as many of you know, is a historic state in northwestern Nigeria. It is not only culturally rich, but also serves as the seat of the Sokoto Caliphate, one of the most influential Islamic institutions in the country. The Sultan of Sokoto, His Eminence Muhammad Saad Abubakar III, is recognized across Nigeria and beyond as a spiritual leader and a symbol of unity among Muslims. Today's events are particularly distressing because these abductions strike at the heart of the community's leadership. Emirs are not only traditional rulers, but also custodians of peace, guidance, and local governance. Their absence disrupts both the spiritual and social fabric of Sokoto communities. Security agencies have already mobilized, working tirelessly to locate and safely rescue the abducted leaders. Authorities are appealing to the public to stay calm, remain vigilant, and report any suspicious activities. Community leaders are also playing their part, urging calm
and offering support to families affected by this tragic event. This is a time for unity, resilience, and cooperation. Earlier today, shocking reports emerged from Sokoto State. Armed bandits carried out an audacious attack, abducting several prominent Islamic leaders, including emirs and other respected clerics. This incident has left the entire community in shock, and even the Sultan of Sokoto himself has expressed deep concern over the situation. Sokoto, as many of you know, is a historic state in northwestern Nigeria. It is not only culturally rich, but also serves as the seat of the Sokoto Caliphate, one of the most influential Islamic institutions in the country. The Sultan of Sokoto, His Eminence Muhammad Saad Abubakar III, is recognized across Nigeria and beyond as a spiritual leader and a symbol of unity among Muslims. Today's events are particularly distressing because these abductions strike at the heart of the community's leadership. Emirs are not only traditional rulers, but also custodians of peace, guidance, and local governance. Their absence disrupts both the spiritual and social fabric of Sokoto communities. Security agencies have already mobilized, working tirelessly to locate and safely rescue the abducted leaders. Authorities are appealing to the public to stay calm, remain vigilant, and report any suspicious activities. Community leaders are also playing their part, urging calm and offering support to families affected by this tragic event. This is a time for unity, resilience, and cooperation. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run, ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. Ẹ káàbọ̀ padà. Ẹ má gbàgbé wòlíì tí mo play fídíò wọn yẹn, Prophet Taiwo Ṣólóyè lórúkọ wọn ń jẹ́. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ láǹfààní àti pé bàbá yìí kẹ́ ẹ fẹ̀rọ̀ lọ Ọlọ́run wọn. Ọ̀kan pàtàkì nínú àwọn wòlíì tó ń jìjàgbara fún wọn Yorùbá, òmìnira orílẹ̀-èdè Yorùbá ni. Ẹ bá wọn sọ̀rọ̀ kẹ́ ẹ béèrè wípé tó ìṣòro báyìí lèmi ń bá fà á, kọ́lọ́run wọn bá yín dá sọ̀rọ̀ yín. Ǹjọba tán ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn òun náà lẹ̀sìn rí. Ẹ wò ó ọmọ Yorùbá, ekulé ọgbọ́ kò sọ fún toko, kádìn ọgbọ́ kòrò fóòbẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ sọ fún gbogbo àwọn lọ́balọ́ba wa pé tó èmi ń sọ fún wọn pé kí wọ́n múra álẹ̀ o, kìí ṣe pé kìí ṣe ègbú. Ìwọ̀n bá fi mú kírú nǹkan bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀ sí àwọn ẹ́míà mélòó mélòó lára wa nílẹ̀ Yorùbá. Wọ́n ní ìjì tọ́jà tó gbé oníkòkó, ẹni tó bá sẹ́la fún kó máa múra. Ohun tó bá mú kíjì ó gbé kòkó, ẹni tó sálá fún wọn má ṣàfara. Ìwọ̀n bá fi mú kí pìtìpìtì ayé ó mú àwọn ẹ́míà kí wọ́n ó jí wọn gbé. Ṣé báwa ni nílẹ̀ Yorùbá, ẹ̀yin bàbá wa tẹ́ ẹ̀ bá ti lè dáàbò bò wá. Àìbìkítà àwọn ẹ́míà òun ló fìyà jẹ wọ́n báyìí. Àìbìkítà ẹ̀yin bàbá kìí ṣe pé wọ́n ń bọ̀ wá palẹ̀ yín mọ́ tẹ́ ẹ̀ bá tètè gbégbèsà òmìnira fórílẹ̀-èdè Yorùbá àti ààbò tó dájú fún gbogbo wa. Torí bí tẹ́ ẹ bá dé yìí, ẹ wo bí wọ́n ṣe ń pa wọ́n lókè ọdẹ ní Kwara. Wọ́n pa wọ́n ní baba ńlá ní Kwara, ọ̀sìn àbí ìṣin ní Kwara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Láàárín ọjọ́ kan wọ́n gba ìlú 9. A sì la níjọba wọ́n Nàìjíríà. Ìjọba Kwara àwọn ń dé fìlà mùsùlùmí kálukí. Wọ́n sì ń fi ẹ̀mí
àwa Yorùbá wọ́n fi ń ta káìtì torí pé àwọn jẹ́ Fúlàní. Ọ̀tán àbí ọ̀tán tìyín náà ń bọ̀, ẹ sọ fún wọn o. Tiwọn náà ń bọ̀, àmọ́ ibi tèmi ń lọ kọ́ nù. Ibi tí mò ń lọ ni pé bó la ṣe ṣe tọwọ́ pálábá àárín Yorùbá kò ṣe tún máa ségi. Báwo làwọn ará bí yóò ṣe ní wọlé kí wọ́n palẹ̀ àwọn ọba wa mọ́, àbí kí wọ́n palẹ̀ àwọn ọ̀dọ́ ògo wòyí. Ẹ wo bí wọ́n ṣe pa àwọn èèyàn sílẹ̀ ní Òkè Ọ̀dẹ̀, àwọn ọ̀dọ́ sì ni. Gbogbo àwọn àgbààgbà ti sá lọ ní kété tí wọ́n ti gbọ́ ròyìn. Àwọn rí i pé ẹlikópítà ó ń wọlé, wọ́n pe ìjọba ń sẹ́ǹdì àwọn Boko Haram, repentant Boko Haram tí wọ́n kó sáàrin àwọn sójà wọlé. Àwọn ọ̀bá tẹ̀já àárín sójà bàdà méjá ti àlà tọ́jà àwọn ara wọn ni. Àbájọ tí wọ́n fi gbàbọ̀dé irú eléyìí. Ẹ wo bí, ẹ má jà tanra wa jẹ, ẹ má jà gbára wa lásìkò. Ọmọ Yorùbá ilé yá, ẹ múra o, ẹ má gọra yín. Bá a bá gọra wa tó ó dọ̀hún. Títí ìgbà míì tá a tún pàdé, èmi Pàfílíọ̀ mò ń sọ fún yín pé òmìnira orílẹ̀-èdè Yorùbá dandan ni. Òmìnira lóyè Sunday Adéyẹmọ san dandan ni. Ẹ máa kọ síbẹ̀ Oòduà nation ńlá fẹ́, Yorùbá nation òun ni kẹ́ ẹ fún wa. Òun la fẹ́ o, ẹ máa kọ tẹ̀lé Oòduà Yorùbá nation, gbogbo ẹ̀ náà ní ẹ kọ. Bẹ́ẹ̀ ni òun là ń fẹ́, à ń fi ààbò nílẹ̀ Yorùbá, àfẹ́ Fúlàní mọ́. Ẹ máa kọ síbẹ̀, múnimúni kan kì í mòòṣà. Títí ìgbà míì tẹ́tùn máa bá mi pàdé, I remain myself. Ẹ má gbàgbé Prophet Taiwo Ṣólóyè, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn, ẹ pè wọ́n kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀. Á tún pàdé, ó dàbọ̀.